àwọn gómìnà APC tó wọlé nìyí o. nígbà àtijọ́ wọ́n sì tún máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní àwọn ìlú òkè lásìkò yìí náà. bí ẹnìkan bá ń sin ewúrẹ́ tàbí ẹran ọ̀sìn míì tí ẹran náà bá kú lójijì, ohun tí wọ́n máa ń sọ ni pé ẹran náà kú gífà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kì í jẹ ẹ́, wọn kì í jẹ ẹran tó bá kú gífà nítorí ọgbọ́n àwọn bàbá wa ni tí wọn yóò sọ pé èèyàn ò gbọ́dọ̀ jẹ ẹran tó kú gífà. àwọn ti mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ àrùn kan ló pa á, àrùn náà sì lè ran àwọn tí wọ́n bá jẹ ẹ́. nídìí èyí, bí ẹran bá kú bẹ́ẹ̀, àwọn oní nǹkan yóò fẹ́ sọnù ni, àfi tí wọ́n bá rí ẹnìkan tó láyà tí kò sì bìkítà ohunkóhun tó ní òun yóò jẹ ní tòun o. irú ẹni bẹ́ẹ̀ lè má ju ẹnìkan lọ láàrin gbogbo abúlé. bí ewúrẹ́ eléwúrẹ́ kan bá wá kú gífà, inú eléwúrẹ́ kò lè dùn nítorí yóò ti máa rò pé kíní ọ̀hún yóò padà di owó ńlá fóun ni. àmọ́ ẹni tó fẹ́ gbé ní gífà, inú òun yóò máa dùn ni. ohun tí wọ́n ṣe ń sọ pé inú ẹni méjì kì í dùn sí òkú ewúrẹ́ nìyẹn. bí inú ẹni tó gbé ní gífà bá dùn, inú eléwúrẹ́ ò ní dùn o. ọ̀nà méjì tí ọ̀rọ̀ ìbò abẹ́lé àwọn gómìnà tí ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ pín sí nìyẹn. ìbò pámárì náà mú inú àwọn kan dùn, ìbò náà bà àwọn kan nínú jẹ́ gan-an ni. àmọ́ àwọn kan náà wà tí wọn kò lè sọ bí inú àwọn dùn bó bàjẹ́ ni, tó jẹ́ pé ìyàlẹ́nu dàpọ̀ mọ́ ara mẹ́rìírí lójú wọn ni. ní ti ilẹ̀ Yorùbá níbí, ìpínlẹ̀ kan náà tí ariwo ti sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, níbi tí àwọn ohun mẹ́tẹ̀ẹ̀ta ti ṣẹlẹ̀: ìdùnnú, ìbànújẹ́ àti ìyanu. ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá pátá, ìpínlẹ̀ mẹ́ta náà ní APC ti ṣe ìbò abẹ́lé láti mú gómìnà. àwọn ìpínlẹ̀ tó kù ti ṣe tiwọn tẹ́lẹ̀ tàbí tí àsìkò láti ṣe tiwọn kò tíì tó. ìpínlẹ̀ Èkìtì àti Ọ̀ṣun ti mú ẹni tí yóò dupò gómìnà wọn lọ́dún yìí, nígbà tí àsìkò láti mú gómìnà ìpínlẹ̀ Ondo kò sì tíì súnmọ́lé. àmọ́ ìpínlẹ̀ Èkó, Ògùn àti Ọ̀yọ́ kópa nínú ìbò àwọn APC tó wáyé lánàá ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí. níbẹ̀ náà sì ni kálukú ti fìdán hàn ara wọn. àmọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kinní náà ti jà jùlọ. kí ọjọ́ ìdìbò tó dé, ṣé èébú ni kò tó ní, tàbí ìjà tàbí awuyewuye tàbí ìkùnsínú tààrà? ìjà náà sì lágbára láàrin àwọn méjì ju tàwọn tó kù lọ, láàrin Adébáyọ̀ Adélábù àti Ṣàráfà Dínàlí. bó tilẹ̀ jẹ́ pé àwọn míì náà du ipò yìí lọ́dọ̀ wọn, àárín àwọn méjì tí kinní náà ti le jùlọ nìyẹn. Adélábù ti du ipò gómìnà yìí tẹ́lẹ̀ lọ́dún 2023, bó sì ti ṣe jà fún tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC nígbà náà rèé. inú APC ló wà, níbẹ̀ ló sì ti rò pé wọn yóò ti fa òun kalẹ̀ láti lè du ipò gómìnà lórúkọ ẹgbẹ́ wọn. àmọ́ nígbà tí wọ́n ṣètò ìdìbò abẹ́lé wọn, Teslim Fọlárìn ló ní ìbò 4,516 954. Adélábù sì ní ìbò 1,327 327. bí Teslim ṣe gba kinní náà lọ́wọ́ Adélábù nìyẹn, tí APC kò sì lè fà á kalẹ̀ nínú oṣù karùn-ún ọdún 2022. ohun tó jẹ́ kí Adélábù bínú nígbà náà tó fi lọ sínú ẹgbẹ́ àkọọ̀dù rèé. níbẹ̀ ló sì díje du ipò gómìnà lórúkọ ẹgbẹ́ náà, bó sì tilẹ̀ jẹ́ pé ipò kẹta ló mú, tí Ṣèyí Mákindé ti PDP mú ipò kíní, tí Teslim Fọlárìn mú ipò kejì. síbẹ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé ọkùnrin náà jà raburabu, ó múra gan láti gba ipò náà, àsìkò ni kò tíì tó ni. ohun tó jẹ́ kí àwọn èèyàn ti rò pé àsìkò ti wá tó nìyí, pé lásìkò yìí òun ni ẹgbẹ́ yóò fà kọlẹ̀ tí yóò sì du ipò gómìnà lórúkọ wọn. ohun tó jẹ́ kó gbé ipò mínísítà tó wà l'Àbújá sílẹ̀ rèé, tó sì ní òun ti gba ààyè lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí tó fi hàn pé gbogbo ohun tó ní ló fẹ́ fi ja ìjà náà. ohun tó fa ìbínú rèé o, nígbà tó dé tó bẹ̀rẹ̀ sí gbọ́ pé kọ̀ǹsẹ́ńsọ̀ ni wọ́n fẹ́ fi mú ẹni tí yóò díje náà, àti pé wọ́n ti fa Ṣàráfà lé kalẹ̀, Olùbàdàn sì ti fọwọ́ sí, bẹ́ẹ̀ náà sì ni Tinubu ti fi òǹtẹ̀ lù látòkè wá, ìyẹn láti ìlú Àbújá. Adélábù bínú, ó ní níbi ènì ni wọn yóò pa ìyá alákàrà sí o, nítorí ẹnìkan ò lè gba àkàkà lọ́wọ́ akítì, ẹnu ehoro gbàjánu. àṣà ò sì gbọdọ̀ wọlé kó gbé ọmọ pẹ́pẹ́yẹ lọ́ọ̀dẹ, ọ̀rọ̀ náà yóò di ariwo gidi ni.
ó ní Tinubu kò sọ fóun pé òun ti fọwọ́ sí ẹnìkan. bẹ́ẹ̀ ni irọ́ ló wà nídìí ọ̀rọ̀ náà tí àwọn kan bá ń sọ pé Olúbàdàn ti fọwọ́ sí ẹnìkan. ó ní kábíyèsí ò ní ṣe bẹ́ẹ̀ láéláé. àmọ́ àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ yìí sọ pé òun Adélabú fúnra ẹ̀ ti pẹ́ kó tó dé. Olúbàdàn ti pàṣẹ, àwọn àgbààgbà APC sì ti gbọ́. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí yóò yí kinní ọ̀hún padà, torí bí itọ́ bá balẹ̀ kì í tún padà sọ́nà fún un. lọ́tí kábíyèsí bá sọ àṣẹ ni. ṣùgbọ́n mínísítà náà lóun ò gbà pé báwo ni wọn yóò ṣe sọ̀rọ̀ ajá nídìí ògún tí yóò kan Bádàrù tí í ṣe olórí àwọn ọ̀màlé. kí lòun náà ń wá níbẹ̀? ó ní kẹ́nìkan má forúkọ Olúbàdàn halẹ̀ mọ́ òun, àti pé tó bá jẹ́ ti Tinubu ni ó mọ bóun yóò ṣe rí i. bẹ́ẹ̀ kí òun tó dé ní Ṣarafa ti lọ rí Tinubu ní ọjọ́ 7 oṣù kẹrin tó kọjá, tó sì jọ pé ààrẹ ti fọwọ́ sí orúkọ ẹ̀ pé kó máa bá eré àníyàn ẹ̀ lọ. kí Ṣarafa sì tó lọ sọ́dọ̀ ààrẹ, Olúbàdàn Adéwọ̀lú Ládọjà ti débẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹrin náà. ìyẹn ní ó kù ọ̀la tí Ṣarafa yóò lọ sọ́dọ̀ Tinubu. ó sì ṣeé ṣe kó jẹ́ òun ló ṣàlàyé ọ̀rọ̀ fún Tinubu tí ààrẹ fi ní kí Ṣarafa fúnra ẹ̀ wá rí òun. ní gbogbo àsìkò yìí orí kámi ni Adélabú fúnra ẹ̀ wà, torí àsìkò tí gbogbo àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n fẹ́ du ipò ìpínlẹ̀ wọn ti kọ̀wé fi ipò mínísítà tí wọ́n wà sílẹ̀, òun Adélabú sì wà níbẹ̀. táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí sọ pé kò lọ sílé láti dupò mọ́, ó ti faramọ́ ohun táwọn Olúbàdàn ń ṣe ni. ohun tí wọ́n ṣe wá ń sọ pé òun náà ti pẹ́ jù kó tó wálé rèé, nítorí nígbà tó dé yìí àwọn èèyàn ti ń gbé orúkọ Ṣarafa kiri. ṣùgbọ́n síbẹ̀ náà Adélabú lẹ́nìkan kì í fárí lẹ́yìn olórí. báwo ni ẹnikẹ́ni yóò ṣe ṣòṣà lódò tí làbẹ́làbẹ́ ò ní mọ̀, lábẹ́làbẹ́ tí í ṣe ọlọ́pàá odò, pé gbogbo èyí tí wọ́n ń wí yẹn òun ò gbà o, òun ò sì lè gbà kẹ́nikẹ́ni má sọ̀rọ̀ kọ̀ǹsẹ́ńsọ̀ tàbí àpìmọ̀pọ̀ kankan létí òun. ìbò pámárì ti di dandan nínú ẹgbẹ́ àwọn. bí wọ́n ti ń fa ọ̀rọ̀ náà láti ọjọ́ yìí rèé, nígbà tí àwọn aṣáájú ẹgbẹ́ náà sì ti rí ibi tí ọ̀rọ̀ ń lọ, nítorí Adélabú ò dúró, ó ń gbìyànjú láti rí Tinubu padà, bó sì tilẹ̀ jẹ́ pé kò ráàyè rí orí alága ẹgbẹ́ òṣèlú APC Yayi láti jẹ́ kó mọ̀ pé ohun tí àwọn apàṣẹ ẹgbẹ́ kan ní àwọn fẹ́ dánwò ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn pé kọ̀ǹsẹ́ńsọ̀ kan ni wọ́n fẹ́ ṣe, pé bóyá ẹnìkan tó ń jà ní làwọn ti fẹ́ fà kalẹ̀. tí wọ́n bá ṣe ọ̀rọ̀ náà yóò di wàhálà nínú APC o. bóyá ìwádìí ránṣẹ́ sáwọn aṣáájú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àbí ò ránṣẹ́, kò sẹ́ni tó mọ̀. àmọ́ ohun tí kálukú rí ni pé àwọn adarí ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí múra láti dìbò abẹ́lé. bó tiẹ̀ jẹ́ wọ́n ń kàmpéènì lọ pé Ṣarafa làwọn fẹ́, kò sẹ́lòmíì. Adélabú náà kò dúró, òun náà gbèlú jáde, ó ń kàmpéènì lọ burúkú, ó sì ń ṣẹ̀rùba àti ọba àti ìjòyè àtàwọn adarí ẹgbẹ́ APC gbogbo. nígbà tí ọ̀rọ̀ náà dójú ẹ̀, àwọn kan sáré lọ gbé jáde pé wọ́n ti fagilé orúkọ Adélabú. wọ́n fòyìnbó sọ pé wọ́n ti disqualify ẹ̀. wọ́n ní wọ́n ti yọ orúkọ ẹ̀ kúrò nínú àwọn tó fẹ́ díje, pé kò gbọdọ̀ kópa nínú ètò ìdìbò náà mọ́, kó lọ wábì kan jókòó sí jàre. làwọn alátakò ẹ̀ bá bẹ̀rẹ̀ sí jó lóòótọ́. wọ́n ní ọkùnrin náà kò fura ní o, pé òun ò tètè fura, kò mọ̀ pé àgbàrá ń gbé ọmọ ejò bọ, ìyẹn ló jẹ́ kó máa yan fanda káàkiri. àmọ́ ní báyìí wọ́n ti kàn gìmọ̀ lẹ́yìn. àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni Adélabú ti jáde, ó ní kò sí ẹni tó disqualify òun o, kò sẹ́nìkan tó fagilé orúkọ òun. àbáyọ àbábọ̀ bó ti rí náà nìyẹn, kò sẹ́ni tó fagilé orúkọ Adélabú. bí kinní náà sì ṣe wà títí tọ́jọ́ ìdìbò fi pé nìyẹn. níbi tí kò bá kúkú ti sí odò ni wọ́n ti ń jiyàn ọṣẹ, torí bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ mọ bí ọṣẹ hó tàbí òhó, inú omi náà ni yóò sọ ọṣẹ sí. èwo lèèyàn yóò wà nítòsí odò tí yóò máa jiyàn pé ṣé ọṣẹ yìí hó tàbí òhó, ṣé bí ẹnu kó sọ sí ni. kò sí ohun tí èèyàn yóò fi mọ ọ̀gá nínú ìdíje méjì ju ìdìbò náà lọ. nígbà tí wọ́n sì dìbò tán lọ́jọ́bọ̀ àlàmísì yìí, gbogbo ìjọba ìbílẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ṣarafa ti wọlé o. bẹ́ẹ̀ ló sì ń gba ìbò ńláńlá tó ju ti Adélabú lọ káàkiri. kódà Adélabú kò súnmọ́ rárá nínú èsì ìdìbò náà tó jáde. àti pàápàá ní àdúgbò tí òun Adélabú ti wá, kò wọlé níbẹ̀ fúnra ẹ̀.
bẹ́ẹ̀ ni kúrákútà pin kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ àfi ti pé ẹnikẹ́ni kò tí ì mọ èyí tí Adélabú yóò padà ṣe. ohun tí àwọn èèyàn fi tún sọ̀rọ̀ ìdìbò náà ni pé kò sí ibì kankan tí ọ̀rọ̀ ti dìjà tàbí tó di wàhálà, àfi bí ìgbà tí wọ́n ti sọ fún ara wọn tẹ́lẹ̀ tàbí tó jẹ́ gbogbo wọn ló gbọ́rọ̀ sí àwọn adarí ẹgbẹ́ náà lẹ́nu. níbi gbogbo ni wọ́n ti ń sọ̀rọ̀ tí àwọn adarí ọ̀hún sì ń wí pé alẹ́ ni kí wọ́n dìbò fún. àwọn míín sì jáde ní àdúgbò tiwọn tí wọn yóò sì sọ fáwọn ọmọ ẹgbẹ́ wọn pé àwọn adarí ẹgbẹ́ àwọn ti ní Ṣàráfà ní kí gbogbo àwọn dìbò fún o, àwọn ò sì gbọdọ̀ ṣe ohun tó lòdì sí àṣẹ tí àwọn ọ̀gá àwọn bá pa. nítorí bẹ́ẹ̀ kí gbogbo ọmọ ẹgbẹ́ dìbò fún Ṣàráfà. bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe o. Adébáyọ̀ Adélabú ò wọlé, Ṣàráfà ló wọlé o. àwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ pé kò ní sí wàhálà ní ìpínlẹ̀ Ògùn àti Èkó nítorí gbogbo ohun tó wà níbẹ̀ pátá ni wọ́n ti yanjú. ní ìpínlẹ̀ Ògùn àwọn gómìnà àtijọ́ mẹ́ta Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Ọ̀túnba Gbẹ́ngà Daniel, Ìbíkúnlé Amósùn àti gómìnà tó wà níbẹ̀ báyìí Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ti jọ pàdé tí wọ́n sì fa Ọlámilékan Yayi Adéọlá tí wọ́n fà á lọ́wọ́ sókè pé òun làwọn mú láti ọjọ́ náà ni kò sì sẹ́nì kankan tó tún jàǹpátá mọ́. níbi ìdìbò àná yìí ìbò 304,000 304,000 ní Yayi ní. ẹnìkan tí wọ́n sì ní kó bá dùn kínní ọ̀hún ó dóòlà pàtà lòún mú. bí ọmọ ti ṣorí lẹ́kọ̀ọ́ náà nìyẹn. tí Èkó yìí tilẹ̀ yàtọ̀ díẹ̀ nítorí ọkùnrin tí wọ́n ń pè ní Samuel Ajọ́sẹ̀ takú tó lóun yóò bá Ọbáfẹ́mi Hamzat dùn kínní ọ̀hún. alágbèrèsì lòun náà lẹ́kọ̀ọ́ nítorí òun náà ní èrò lẹ́yìn rẹpẹtẹ. olóhùn ò ní gbà, òun sì ti mú un pé àwọn yóò ṣe pámárì ni. ṣùgbọ́n nígbà tí ìbò náà kù ọ̀la ní ọkùnrin náà jáde sí gbangba tó sì sọ wípé ọ̀rọ̀ wà o, ìyẹn níwájú àwọn ọmọlẹ́yìn ẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé káàkiri. ó sọ fún wọn pé ọ̀gá àgbà pátápátá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pe òun o, àti pé nígbà tó pe òun kò pe òun ní Àjọsẹ̀, SMA Gold ló pe òun, orúkọ tí gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ ń pè nìyẹn. ó ní eléyìí fi hàn pé bàbá pàápàá mọ orúkọ gbogbo àwọn ọmọ ẹ̀ ní kọ̀ọ̀kan. lọ́rọ̀ kan inú ọkùnrin náà dùn, ó ní òun ti jáwọ́ níbẹ̀ o pé Hamzat lẹ́gbẹ́ mú. bàbá sì ti sọ fún wọn pé ohun tí ẹgbẹ́ bá fọwọ́ sí ni kí òun ṣe. bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ bá Hamzat du kinní náà jáwọ́ ń lọkùnrin igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó náà bá wọlé gedegbe. lápapọ̀ àwọn gómìnà tí yóò du ipò lórúkọ ẹgbẹ́ APC tí wọ́n ti mú báyìí bíi 25 ni wọ́n o. lóòótọ́ wọ́n sì ń retí àwọn èsì ní ìpínlẹ̀ Kwara nítorí ọ̀rọ̀ ìbò bẹ̀ ní kọ́hànkọ́ nínú àti ìpínlẹ̀ Bauchi pàápàá. ṣùgbọ́n ní báyìí àwọn tó ti hàn gedegbe pé wọn yóò du ipò gómìnà lórúkọ ẹgbẹ́ òṣèlú APC ní Ubasani ti Kaduna, Dikko Rada ti Katsina, Kabiru Abba Yusuf ti Kano, Dauda Lawal ti Zamfara, Umo Eno ti Akwa Ibom, Basi Otu ti Cross River, Sheriff Oborewori ti Delta, Peter Mba Tenugu, Agbo Kefas ti Taraba, Hanyisin Alia ti Benue, Francis Nwifuru ti Ebonyi, Jamilu Gwana ti Gombe, Mustapha Gubio ti Borno, Muhammad Bagbo ti Niger, Umaru Namadi ti Jigawa, Ahmed Aliyu ti Sokoto, Nasiru Idris ti Kebbi àti Shinda ní ìpínlẹ̀ Rivers. tí ìpínlẹ̀ Rivers sì ní bó ṣe jẹ́. ìdí ni pé ẹni tó wọlé yìí gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò lórúkọ APC inú PDP ló wà tẹ́lẹ̀. ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Wike ni, ṣùgbọ́n bá a ti ń wí yìí òun ló gba ipò kúrò lọ́wọ́ Similai Fubara, ẹni tó fúnra ẹ̀ kéde pé òun ò dupò gómìnà lórúkọ APC mọ́ o. ìbò kù ọ̀túnla ló kéde bẹ́ẹ̀, ń lọ̀rọ̀ náà sì ń ya gbogbo àwọn èèyàn lẹ́nu. àmọ́ bá a bá ti yọwọ́ àwọn wọ̀nyí, àwọn tí wọ́n fà kalẹ̀ láti du ipò gómìnà ní ìpínlẹ̀ wọn nìwọ̀nyí. orúkọ APC ni wọ́n sì fi ṣe, bẹ́ẹ̀ ni wọ́n sì nígbàgbọ́ pé ní gedegbe làwọn ti wọlé, bí ìgbà pé àwọn ti wọlé ìbò gbogbogbò ni, nígbà tó jẹ́ APC tó ń ṣe ìjọba àpapọ̀ ló fa àwọn kalẹ̀. ọjọ́ ìdìbò ló kù tí gbogbo èèyàn ń retí báyìí, nítorí àwọn gómìnà náà ti gbéra kí wọ́n máa lọ lókù. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ iye àwọn gómìnà APC tí wọ́n ti fà kalẹ̀ báyìí láti díje nínú ìbò ọdún tó ń bọ̀ 2027, tó sì ṣe àkọsílẹ̀ wọn fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá,
Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.